ìtàn òrìṣà àwọn ẹni òrìṣà dá lòrìṣà ìtàn òrìṣà. ìlú Ìjẹ̀rò Èkìtì la wà yìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìtàn òrìṣà orí ètò ìtàn òrìṣà èyí tá a wá fẹ́ sọ̀rọ̀ nínú àwọn òrìṣà náà ni òrìṣà tí wọ́n ń pè ní Ògún. A fẹ́ mọ irú èèyàn tí Ògún jẹ́, ẹni tí Ògún ń ṣe, bóyá Ògún ní bàbá ni o àbó níyá, ohun tó fi ń bọ Ògún, nǹkan tó ń gbọdọ̀ fún Ògún jẹ. Òun la ṣe wá sọ́dọ̀ bàbá wa ní ọjọ́ tèmi. Bàbá wa Oluọdẹ, ẹ má bínú bàbá mi mọ bó ṣe ń kí àwọn tó ń bọ Ògún, bóyá àbọrúbọ iye ni àbí kẹ́ ṣàlàyé fún wa bàbá. Ẹ ṣeun olóòtú, ẹ káàsán gbogbo ilé. Ìlú Ìjẹ̀rò Èkìtì la wà yìí. Orúkọ tèmi ni Fọlọ́runṣọ́ Kẹ́hìndé, Olúọdẹ tí odò ẹ̀ṣẹ̀ Ìjẹ̀rò Èkìtì. Tí a bá fẹ́ kí ọdẹ, a ó sọ tá a bá wà nínú àjọyọ̀ àpéjọpọ̀ ìjókòó àwa ọdẹ, a ó sọ wípé ọdẹ ò ṣe o. Àwọn tó kù náà sọ wípé ohun kan ọdẹ ò yẹ́rẹ́ o, yẹ̀rẹ̀ àti kí ọdẹ nìyẹn. Ó dá bàbá wa ọdẹ ò ṣe o. Ohun kan. Ẹ ṣé bàbá wa. Orí ètò ìtàn òrìṣà tí a wà yìí, mo fẹ́ kẹ́ ṣàlàyé ẹni tí Ògún jẹ́, tó ń ṣe Ògún. Bóyá Ògún ní bàbá ni o, bóyá irúnmọlẹ̀ ni Ògún ni o, bóyá òrìṣà ni, mo fẹ́ kẹ́ yànnà náà fún àwọn aráalé wa. Ògún jẹ́ òrìṣà alágbára kan tí àwa ọdẹ tí a máa ń bọ ní òrèkóòrè. Alágbára ńlá ni Ògún. Ògún sì jẹ́ atọ́kùn ńlá fún àwa ọdẹ. Láìsí ti Ògún, àwa ọdẹ ò lè jẹ́ nǹkan kan. Àwa ọdẹ ń wọgbó ní òru ni, à ń wọgbó ní ọ̀sán ni. Ògún ni nǹkan tí agbíyèlé tí a fi ń wọnú igbó tó ń pa ẹran fún wa jẹ. Tó bá sì ní àwọn nǹkan míì ní nǹkan abàmì tó dojúkọ wá, Ògún yẹn náà la máa ké pè. Ó ní bí a ṣe ń pè é tó sì máa dá wa lóhùn. Ẹ ṣé bàbá, ẹ pẹ́ fún wa. Nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń ṣàlàyé fún wa ní ẹ̀kan, mò ń gbọ́ tẹ́ sọ wípé ẹ gbé pé tẹ́ bá wà nínú igbó ọdẹ, Ògún jẹ́ òrìṣà tí tẹ́ máa gbé ọkàn lé, tí ọkàn yín balẹ̀ lé lórí. Ṣé òrìṣà ni Ògún ni àbí irúnmọlẹ̀? Mo fẹ́ kẹ́ ṣàlàyé ibi bẹ̀rẹ̀ fún wa. Irúnmọlẹ̀ ni Ògún. Irúnmọlẹ̀ ńlá torí kò níyá kò ní bàbá, òde ọ̀run ni Ògún ti wá. Irúnmọlẹ̀ ni Ògún. Ẹ ṣé bàbá wa. Àti wípé àwọn aráalé wọ́n fẹ́ mọ̀ because èmi máa ń gbọ́ àwọn òwe tó máa ń pa, tó máa ń ní ẹni tó mojú Ògún ló ń pa obì nírè. Ṣùgbọ́n òwe yẹn kò tiẹ̀ yé mi sí. Mo ní irú ìjọ́ tá bá wá sí ọ̀dọ̀ ẹ̀yin bàbá wa báyìí, ẹ ṣàlàyé fún wa. Kí ta ni ó ń pa obì, ta ni ó mojú Ògún, ẹ ṣàlàyé ẹnu iná bẹ̀ fún wa. Ẹ ṣeun. Ní kò síbi tí ìmọ̀lẹ̀ Ògún tí ó máa ń wà tó máa ń ní ojúbọ sí. Níbòmíì wọ́n máa ń ní àwòrò. Àwòrò yẹn ni à ń nawọ́ sí Ògún tá a bọ Ògún yẹn. Irú àwa ọdẹ náà báyìí, àwa jẹ́ kan nínú àwọn àwòrò Ògún torí Ògún yẹn ni ìmọ̀lẹ̀ ńlá tó wà níwájú wa tí a máa ń bọ. Ìdí nìyẹn a máa ojú Ògún, a mọ̀ nǹkan tí Ògún jẹ, a mọ̀ bí wọ́n ṣe ń pè é. Ìdí nìyẹn tí wọ́n fi ń sọ pé ẹni bá mojú Ògún ló ń pa obì nírè. Ẹ ṣé bàbá wa. Bàbá, ẹ ń sọ̀rọ̀ nípa ìgbà tí mo béèrè ìbéèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan, ẹ ń sọ wípé ó ná àwọn oúnjẹ tí Ògún jẹ. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ohun tó Ògún jẹ àti wípé kí ni nǹkan tó fi ń bọ Ògún ní pàtó? Nǹkan tí Ògún máa ń jẹ ó pọ̀. Ògún máa ń jẹ ajá, máa ń fi ajá bọ Ògún. A sì máa ń lo adìẹ àkùkọ láti bọ Ògún. Ní ibòmíì a máa ń lo àgbò, a máa ń lo ẹ̀ṣúṣú. Àgbàdo gúgúrú náà a máa ń lò. Ìdí ni wípé Ògún àti ẹ̀ṣọ́ òsì wọ́n jọ ń rìn ni. A lè ya Ògún àti ẹ̀ṣọ́ òsì sí ọ̀tọ̀. A máa ń lo iyán nídìí Ògún pẹ̀lú ẹmu ọ̀pẹ. Ìyẹn ni Ògún fẹ́ràn jù. Ògún fẹ́ràn ẹmu ọ̀pẹ ju gbogbo nǹkan mímu lọ. Ògún sì fẹ́ràn ajá jù ní gbogbo oúnjẹ tí Ògún ń jẹ. Ìdí nìyẹn ló fi jẹ́ òun la fi ń bọ Ògún. Nǹkan tí Ògún jẹ tí mo rántí sí nínú bí a ṣe ń sọ̀rọ̀ lọ́tẹ̀bí lẹ́ẹ̀kan, ara ẹ̀ ní gba ẹran tí a máa ń pè ní irú. Ó wà nínú àwọn nǹkan tí Ògún máa ń jẹ, epo, iyọ̀. Ẹ ṣé bàbá. Ẹ ṣé atọ́kùn. Ìbéèrè tí mo tún wá ní fún yín sì ni wípé ǹjẹ́ ẹ lè sọ irú aṣọ tí Ògún wọ̀ fún wa tí wípé irú aṣọ wo ló fẹ́ràn láti máa wọ̀ jù? Ẹ ṣé atọ́kùn. Ògún ò ní aṣọ méjì ju mọ̀rìwò ní aṣọ Ògún tí Ògún fẹ́ràn láti máa wọ̀. Ìdí nìyẹn tí a bá fẹ́ bọ Ògún tí a fi máa ń láìkì láti lọ wá mọ̀rìwò tuntun tá a fi sí ibi tí Ògún bá tàbá ti fẹ́ bọ Ògún yẹn láti wípé a fi aṣọ tuntun sí Ògún lọ́rùn. Nítorí ìdí èyí mọ̀rìwò ní aṣọ Ògún. Ẹ ṣé bàbá. Ẹ ṣé atọ́kùn. Yes sir.
ẹ kú ìjókòó. Yes. Ìtẹ́ ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé aṣọ tí Ògún wọ̀ pé òun ni màrìwò. Ṣé Ògún ò ní aṣọ míì tó ń wọ̀? Ṣé tó bá fẹ́ lọ sóde àbí tó fẹ́ lọ síbi àríyá tàbí ibi tó ti ń bọ̀? Ṣé màrìwò yìí nìkan ni aṣọ tó ń wọ̀ àbí ó ní irú aṣọ míì tó máa ń wọ̀? Ẹ ṣe olóòkú. Yes sir. Ògún máa ń wọ aṣọ mìíràn tí ó bá kàn wà bí ẹni pé ó wà ní ilẹ̀ ilé tàbí kó ń ṣeré ní àyíká ẹ̀. Ṣùgbọ́n màrìwò yẹn gangan ló jẹ́ gẹ́gẹ́ bí aṣọ tó máa ń lò ní aṣọ alágbára. Ní àkókò tó bá fẹ́ jíṣẹ́ tí ẹlẹ́dàá rán pé kó wá jẹ́ nílé ayé, màrìwò yẹn ni ènìyàn máa bá lára ẹ̀ tàbí tó bá ń lọ sí ojú ogun. Màrìwò yẹn jẹ́ aṣọ agbára ńlá fún Ògún. Ìdí nìyẹn tó fi jẹ́ òun ló yàn láàyò jù láti máa wọ̀. Ẹ ṣé bàbá. Ìtí mo tún fẹ́ bèèrè sí ni pé ṣé Ògún tá mọ̀ gẹ́gẹ́ bí irúnmọlẹ̀ yẹn ṣé kò bímọ ni àbí kò fẹ́ yàwó? Ògún bí ọmọ ó sì níyàwó. Ọkọ ìyàwó Ògún ni Ìjàrànyìn. Ìkan nínú ọmọ bíbí inú Ògún ni ọbẹni tí ó ń jọba ní Ìrè ní ọjọ́ ìní ní ìlú Ìrè Èkìtì. Ìbéèrè tí mo wá ní fún yín nísìnyí ni wípé a máa ń gbọ́ dáadáa táwọn yẹn máa bíi pé kí nǹkan sọnù wọ́n á ní wọ́n á fèṣù wa wọ́n á fi nǹkan wa. Bíbọ Ògún tí wọ́n ń bọ yìí ǹjẹ́ lè yànnà pé ṣé torí ọkọ̀ tá à ń wọ̀ ni àbí àwọn rán síyàn pé kéèyàn lọ bọ àbò ń jáde síyàn pé kéèyàn lọ bọ kí ni kókó nǹkan tó fi sọ pé ká máa bọ Ògún? Ṣe olóòtú, ìdí tí a fi ń bọ Ògún ni pàtàkì jùlọ ni fún ààbò lórí ẹnìkọ̀ọ̀kan wa. Ìdí ni wípé gbogbo wa pátá ọmọ Ògún ni wá, kò sì sí ẹnìkan tó lè yà ti Ògún sọ́tọ̀. Ìdí nìyẹn tí a fi ń bọ Ògún. Tí ó bá dẹ̀ nígbà míì bóyá nǹkan míì sọnù níbò míì tó bọ́ sí àríyànjiyàn torí Ògún yẹn inú kan ṣoṣo ló ní, a tún lè bọ́ ní ọ̀nà míì láti fi wá nǹkan tó sọnù á sì bá wa wà. Ẹ ṣé bàbá, ẹ pẹ́ fún wa bàbá. So èyí tí mo wá ní ìbéèrè tí mo wá ní fún yín nísìnyí pé ká ní pé ní ìlú kan èèyàn kan wà níbẹ̀ tó jẹ́ pé ó ń da ìlú láàmú tàbí wọ́n jí nǹkan ẹni yẹn tí nǹkan yẹn bọ́ sí ìwọ̀sí, ìjọ lè fi Ògún wá nǹkan yẹn àti wípé ṣé Ògún lè gbèjà èèyàn pé ẹni yìí ó rẹ́ mi jẹ pé mo fẹ́ mọ nǹkan tó fi rẹ́ mi jẹ sẹ́ni fẹ́ mo nítọ̀hún ṣé Ògún lè jẹ́ olùgbèjà fún rẹ níbẹ̀? Ẹ ṣe olóòtú. Yes sir. Dáadáa Ògún lè ṣe. Tí wọ́n bá jí nǹkan èèyàn tí a fi lọ̀ tí àwọn mẹ́ni tí ó jí nǹkan yẹn a lè bẹ Ògún kó bá wa wà irú kìnìún yẹn a sì yan ẹni tó jí nǹkan yẹn á yan hàn wá tí gbogbo ìlú á rí pé alágbájá yìí òun ni òṣòro náà Ògún á mú síta. Tí ẹnìkan bá rẹ́ nìkan jẹ tá a kọ́kọ́ wádìí ẹ̀ tó bá ti jẹ́ lórí òtítọ́ Ògún máa wá síta tó sì jẹ́ pé á gbèjà á kọjá ibi tí òun gbà fi ọkàn sí. Ẹ ṣé bàbá, ìtẹ́ ni wọ́n lè rán èèyàn wípé wọ́n lè rán Ògún sí ẹni tí ó bá jí nǹkan. Ẹ má béèrè pé ìbéèrè mi ti ń pọ̀ jù. Rárá mi ò sọ bẹ́ẹ̀. Torí a máa ń kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ ní ká lè ṣàlàyé fún àwọn aráalé wa dáadáa. Because wọ́n máa sọ ní tó bá fi Ṣàngó wá nǹkan àtẹni tó gbé o àtẹni tó mú nínú ẹ̀ àtẹni tó fọwọ́ kàn gbogbo nìkan yẹn máa bá. Tí tó bá yẹ kó fi Ògún rán Ògún sí ẹni tó jí nǹkan náà ǹjẹ́ ó lè bá ẹni tó gbà nínú nǹkan yẹn tó gbowó tó fi tà á àbí tó mú nínú nǹkan tó jí? Ó ní bí a ṣe máa ń tí a bá fẹ́ ràn ó ní bí a ṣe máa ń ràn. A sọ wípé ẹni tó ṣiṣẹ́ yìí gangan nìkan kó lọ bájà a bá ti sọ bẹ́ẹ̀ fún ibi tá a bá ràn ló máa rìn mọ́. Ẹ ṣé bàbá, ẹ pẹ́ fún bá wa. Ìbéèrè tí máa ń ní fún yín báyìí ni pé ẹ ń bọ Ògún ẹ̀yin lẹ mọ ojú ẹ̀. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún àwọn aráalé wa èèwọ̀ tí wọ́n gbọ́dọ̀ fún Ògún jẹ? Nǹkan tí ó jẹ́ èèwọ̀ fún Ògún tí ò gbúdọ̀ jẹ a gbúdọ̀ mú àdín dé ìdí Ògún a sì gbúdọ̀ fi ológbò bọ Ògún. Ẹran kan à ń pè ní ehoro a gbúdọ̀ fi bọ Ògún. Gbogbo ìwọ̀n ó jẹ́ èèwọ̀ a gbúdọ̀ fi dé ọ̀dọ̀ Ògún rárá. Ẹ ṣé bàbá, ẹ pẹ́ fún wa. Ǹjẹ́ wọ́n lè yànnàná fún àwọn aráalé wa tó bá dé ìdí òrìṣà tó fi máa mọ̀ wípé ìdí ojúbọ tá a wà yìí o ojúbọ Ògún leléyìí o ojúbọ Ògún níbí ǹjẹ́ lè ṣàlàyé fún àwọn aráalé wa? Nǹkan tí a fi máa mọ ojúbọ Ògún tí a bá débẹ̀ ni wípé lẹ́nu ìgbà tí ò ti sí Ògún ní ilé ayé mọ́ àwọn irin àkójọ síbi ojúbọ ẹ̀ ìbọn a máa bá ní ojúbọ ẹ̀ pẹ̀lú àwọn irin lóríṣiríṣi a kó síbẹ̀ àti àwọn orí ẹran tí a bá fi bọ́ pàápàá jùlọ orí ajá a máa bá ní ojúbọ ẹ̀. Ẹ fún wa bàbá, ẹ ṣé bàbá. Ìbéèrè tí mo wá ní fún yín nísìnyí ni wípé a máa ń gbọ́ tó máa ń sọ pé àwọn olórìṣà kan òòṣà gùn wọn ó gbé wọn ǹjẹ́ Ògún náà ó máa ń gbé èèyàn tàbí ṣó máa ń dúró lé èèyàn lórí? Ẹ ṣé olóòtú
Ògún máa ń dúró léèyàn lórí, ó máa ń gbéyàn bí òòṣà gbogbo ṣe máa ń múyàn. Ó mú ọkùnrin, ó mú obìnrin. Tó bá ti dé, a mọ̀ wípé Ògún lélẹ́yìí tó dé yìí o. Bàbá, ẹ ní Ògún ó lè dúró lé orí obìnrin, orí ọkùnrin, àtorí ọmọdé, àtorí àgbà. Báwo la ṣe máa mọ̀ wípé tí òòṣà yìí ó gbé arákùnrin àbò gbé arábìnrin yìí? Báwo la ṣe mọ̀ pé Ògún ni òrìṣà tí ó gbé arákùnrin yìí? Ìyẹn iṣẹ́ àwọn ìyá onímọ̀lẹ̀ olóòṣà tó kù ni. Tí ó bá ti dé bẹ́yẹn, ó ní bọ́n ṣe máa ṣe. Ẹnu ara náà la fi sọ wípé òun Ògún mà ní o, òun lòún dé yìí o, tí gbogbo èèyàn á sì mọ̀ wípé yes pé Ògún lélẹ̀. Ẹ ṣé bàbá, ẹ pẹ́ fún wa. Bàbá, à ń gbọ́ nípa tọ́ba náà ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Gbogbo àwọn ọmọ tó wà nílùú òkè wọn wá wálé, wọ́n wá ṣọdún yẹn. Ǹjẹ́ ẹ lè sọ ìlú tó yẹ pé Ògún ni wọ́n mú tí wọ́n ń bọ ní pàtó tó yẹ pé àwọn ọmọ náà wá wọ́ láti ìlú òkèèrè ìdálẹ̀ wọ́n wá bọ́? Ẹ ṣé olóòtú. Ìlú tí wọ́n ti ń bọ Ògún pọ̀. Màá kàn sọ díẹ̀ ní ara àwọn ìlú tí ó gbajúgbajà tí a ti ń bọ Ògún. Ara ìlú tí a ti ń bọ Ògún, ilẹ̀ Olújì, wọ́n ṣe ọdún Ògún bẹ́ẹ̀ dáadáa. Oǹdó, wọ́n ṣe dáadáa. Ní Èkìtì wa níbí, wọ́n máa ń ṣe ọdún Ògún ní Ìrè dáadáa. Then ìlú Ìjerò gangan tí a wà yìí, ọdún Ògún yẹn jẹ́ ọdún kan ṣoṣo tá a ní jù ní ìlú Ìjerò yìí, tí ó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa tó bá wà ní ẹ̀yìn ìdí àtìlẹ́yìn tó wà nílùú òyìnbó gbogbo wọn ló máa wálé. Láìpẹ́ láì jìnnà báyìí a tún fẹ́ ṣe ọdún Ògún. Ṣé bàbá, ẹ fẹ́ sàn? Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa ní ìgbà tí Ògún tó wà wà láyé pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀? Ǹjẹ́ ẹ lè sọ àwọn iṣẹ́ tí Ògún ṣe? Ẹ ṣé olóòtú. Ògún ń ṣiṣẹ́. Ògún jẹ́ alágbẹ̀dẹ, ìkan nínú àwọn iṣẹ́ tó ń ṣe nígbà tó wà láyé nìyẹn. Ó sì jẹ́ jagunjagun tó tún ń ṣe iṣẹ́ ọdẹ. Ṣùgbọ́n ogun jíjà yẹn jẹ́ iṣẹ́ tí Ògún yàn láàyò dáadáa nígbà ayé ẹ̀. Bàbá, mo gbọ́ tẹ́ sọ pé Ògún yan Ògún sí pé kó máa jagun nígbà tó wà ní òde ayé. Èyí tó wá ń ṣẹlẹ̀ nílẹ̀ káàrọ̀ òjìrè ń ṣe pé Ògún lọ́tùn Ògún ní òsì. Ǹjẹ́ tó bá pe Ògún, ǹjẹ́ ó sì lè dìde kó gbé wá níjà? Ẹ ṣé olóòtú. Ògún ló ní ogun lọ́tùn lósì. Ògún lè ṣẹ́gun fún wa tí a bá pè é bó ṣe yẹ ká pè é. Á dìde, á sì jagun fún wa, ó sì máa ṣẹ́gun nígbàgbọ́ tiwa tó sì máa rí bẹ́ẹ̀. Ẹ ṣé bàbá. Bàbá, ẹ ṣeun púpọ̀. Ẹ ṣé olóòtú. Yes sir. A máa ń gbọ́ tí àwọn babaláwo tẹ́pọ̀ àwọn ẹyẹ rẹ̀ ni wọ́n máa ń sùn. Ǹjẹ́ ẹ lè sọ irú orin tí Ògún fẹ́ràn jù fún wa? Orin tí a máa ń kọ níbi tí a bá ti ń ṣe Ògún ni a máa sun ìjálá. Àṣàbà máa ń sun. A máa ń ní orin tí a máa ń kọ níbi Ògún. Gẹ́gẹ́ bí àwọn òrìṣà mìíràn bíi Ṣàngó, àwọn òrìṣà tí a ní nílẹ̀ káàrọ̀ òjìrè, wọ́n ní àwọn oríkì tí wọ́n fi ń kí wọn. Ǹjẹ́ ẹ lè kí oríkì Ògún fún wa níwọ̀n bá ráńpẹ́? Ògún náà ní oríkì tiẹ̀. Ògún wọn náà jí ègbè lẹ́yìn ọmọ rẹ̀. Onílé kángun kángun òde ọ̀run. Ògún kákáfá lebelebe jàǹjàǹ. Ẹ̀jẹ̀lẹ̀ tí ń gunlé aláìgbọràn. Ògún nígbà ọmọ. Ògún ní gbé ọmọ. Ògún ní gba ọmọ. Ògún onírè ìbà lọ́dọ̀ rẹ o tó fún Ògún o. Ẹ ṣé bàbá. Ṣé atọ́kùn? Èyí tí mo fẹ́ béèrè yìí mo fẹ́ kẹ́ fi bá a ká ẹsẹ̀ ètò yìí nílẹ̀. Ìgbà tẹ́yìn sọ lẹ́ẹ̀kan ní ẹ máa ń sùn ìjálá lóde Ògún ni. Ǹjẹ́ ẹ lè sùn ìjálá yẹn fún wa kí àwọn aráalé kí wọ́n gbọ́? Torí àmàrẹ́ tí kò mọ̀ nǹkan tó ń jẹ́ wọ́n ń sùn ìjálá. Ẹ ṣé tí a bá fẹ́ sùn ìjálá a ó sọ wípé Ògún alákàyè ìbà lọ́dọ̀ rẹ, ìbà lélélé bògún, ìbà lélélé tọrẹ ìṣàlọ́tọ̀, tálájá tó ń tògbó, tákọ etí tó ń tẹ ìgbà lọ́rùn, mọ̀mọ́ orí balẹ̀ mọ̀mọ́ ọ̀gùnrùn balẹ̀, orí màjẹ́mi rí ibi mọ́ ọ̀run balẹ̀ ọ̀gùnrùn mi ẹ̀ṣẹ́ wẹ́jẹ́, Ògún oníire mọ́ mi bá ń wọ̀, Ògún oníire mọ́ mi bá ń yọ̀, Ògún oníire mọ́ mi bá ń wọ̀, Ògún oníire mọ́ mi bá ń wọ̀, Ògún oníire mọ́ mi bá ń wọ̀, Ògún oníire mọ́ mi bá ń wọ̀ o. Ògún oníire mọ́ mi bá ń wọ̀, Ògún oníire mọ́ mi bá ń wọ̀ o. Ẹ ṣé ẹ̀yin aráalé, mo rò wípé ẹ gbádùn ètò wa ní ọjọ́ tòní. Bàbá wa kò mí kí n ti fi yín sílẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tí a fẹ́ ṣe sàrọ́jọ́ mú solókù. Tó bá yẹ pé bàbá wa fẹ́ bọ Ògún nísìn, bàbá ní ká dúró ká wo bí wọ́n ṣe ń bọ Ògún kí a lè fi wọn ẹ̀yin aráalé. Olóòtú ẹ tẹ́ bá fẹ́ dúró ẹ sì lè dúró torí ní àìpẹ́ láì jìnnà báyìí a sì tún máa bọ Ògún tí àwọn aráalé ìbádẹ́ rí bí a ṣe ń bọ Ògún. Tó bá wá rí bẹ̀yìn aráalé ẹ sì máa bá a fi ọkàn bá ètò lọ.